kú dédé àsìkò ní gbogbo ibi tẹ́ ti ń gbọ́ wa nílé lóko tàbí lẹ́yìn òde. Ẹ jẹ́ kí a gbàdúrà. Baba ayérayé, aṣẹ́yìn lọ́ba fún àánú ńlá ńlá tí a rí gbà. A dúpẹ́ fún oore ọ̀fẹ́ tí ọ̀wọ́ pọ̀ tí a fi rí ọjọ́ ìṣẹ́gun mìíràn nínú oṣù kẹfà. Gbogbo ọlá àti ìyìn ní fún orúkọ mímọ́ yín o, Ọlọ́run aláàánú wa. A gbé yín ga fún àánú ńlá ńlá yìí tí kò ṣe fowó rà. Ọ̀rọ̀ náà tí a ò gbọ́ lè ní kó ṣe ayé àti ọkàn wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí láti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè. Èní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 11 oṣù kẹfà. Àkòrí tí a ó gbé yẹ̀wò sọ wípé àpáta ìgbàgbọ́. Àpáta ìgbàgbọ́. A mú àkọ́sórí wa nínú ìwé Éfésù orí ìkẹfà ẹsẹ̀ ìkẹrìndínlógún. Éfésù orí ìkẹfà ẹsẹ̀ ìkẹrìndínlógún. Lékè gbogbo rẹ̀, ẹ mú àpáta ìgbàgbọ́, nípa èyí tí ẹ̀yin yóò lè máa fi paná gbogbo ọfà iná ẹni ibi nì. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Mátíù orí ìkọkànlélógún ẹsẹ̀ ìkejìdínlógún títí dé ẹsẹ̀ ìkejìlélógún. Ìwé Mátíù orí ìkọkànlélógún ẹsẹ̀ ìkejìdínlógún títí dé ìkejìléníogún. Nígbà tí ó di òwúrọ̀, bí ó ti ń padà bọ̀ sí Jerúsálẹ́mù, ebi ń pa o. Nígbà tí ó sì rí igi ọ̀pọ̀tọ́ ní ọ̀nà, ó lọ síbẹ̀, kò sì rí ohunkóhun lórí rẹ̀ bí kò ṣe kìkì ewé. Ó sì wí fún un pé kí èso kí ó má ṣe so lórí rẹ̀ láti òní lọ títí láéláé. Lójú kan náà, igi ọ̀pọ̀tọ́ náà gbẹ. Nígbà tí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ rí i, ẹnu yà wọ́n o. Wọ́n wí pé igi ọ̀pọ̀tọ́ yìí mà ti tètè gbẹ. Nígbà tí Jésù dáhùn, ó sì wí fún wọn pé lóòótọ́ ni mo wí fún yín, bí ẹ̀yin bá ní ìgbàgbọ́ tí ẹ kò bá ṣiyèméjì, ẹ̀yin kì yóò ṣe kìkì èyí tí a ṣe sí igi ọ̀pọ̀tọ́ yìí o. Ṣùgbọ́n bí ẹ̀yin bá tilẹ̀ wí fún òkè yìí pé sídìí o, kí o sì bọ́ sínú òkun, yóò sì ṣe ohunkóhun gbogbo tí ẹ̀yin bá béèrè nínú àdúrà pẹ̀lú ìgbàgbọ́, ẹ̀yin yóò rí gbà. Wàyí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ìṣẹ́gun. Fún bí ọjọ́ mélòó kan, mo ti ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí gbogbo ìhámọ́ra Ọlọ́run. Àpáta ìgbàgbọ́ ni màá rí. Àpáta ìgbàgbọ́ máa ń rí i dájú pé ọfà èṣù kò dé ọ̀dọ̀ rẹ o. Àpáta ìgbàgbọ́ ó máa rí i dájú pé ọfà èṣù kò dé ọ̀dọ̀ rẹ. Èyí sọ pé àwọn àsìkò kan wà tí èṣù yóò gbìyànjú láti kọlu ìlera, ètò ìṣúná, ìgbéyàwó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó yẹ kí o lo àpáta ìgbàgbọ́ láti kojú àwọn ìkọlù bẹ́ẹ̀. Kristẹni tí ó ní ìgbàgbọ́ kò gbọ́dọ̀ retí àti rí ohunkóhun gbà o lọ́wọ́ Ọlọ́run o. Gẹ́gẹ́ bí a ti ṣe rí nínú ìwé Jákọ́bù orí ìkíní ẹsẹ̀ ìkẹfà dé ìkeje. Àwọn nǹkan kan yóò dìde láti mi ìgbàgbọ́ rẹ wò. Àwọn ní ọfà ẹni ibi ni yóò bá ní lẹ́rù gidigidi o. Àwọn ọfà náà yóò bá ní lẹ́rù, yóò sì jọ pé yóò mú ọ wálẹ̀. Ṣùgbọ́n tí o bá di ìgbàgbọ́ rẹ mú nínú Kristi mú ṣinṣin, ìwọ yóò pa iná gbogbo wọn. Ní ìgbà mìíràn, wọ́n máa ń wá bí òkè tó dúró níwájú ọ̀nà rẹ. O gbọ́dọ̀ pàṣẹ fún àwọn òkè náà kí ó sídìí. Nípa ìgbàgbọ́, wọn yóò sì sídìí. Ohun ìyanilẹ́nu kan nípa àpáta ìgbàgbọ́ ni pé ó lè jẹ́ onírúurú ní ìwọ̀n. Nínú ìwé Mátíù orí ìkẹjọ ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n, Bíbélì sọ nípa ìgbàgbọ́ kékeré. Lẹ́yìn náà ni a tún rí ìgbàgbọ́ ńlá. Nínú ìwé Mátíù orí ìkẹjọ ẹsẹ̀ ìkẹwàá, bí ìgbàgbọ́ rẹ bá ṣe rí, ni ìwọ̀n náà yóò ṣe iye iná ọfà tí o lè pa. Ìdí nìyí tí ìwé òwe nínú orí ìkẹrìnlélógún ẹsẹ̀ ìkẹwàá fi sọ pé bí ìwọ bá rẹ̀wẹ̀sì ní ọjọ́ ìpọ́njú, agbára rẹ kò tó nǹkan. Kí o má bàa rẹ̀wẹ̀sì ní ọjọ́ ìpọ́njú, o gbọ́dọ̀ gbé ìgbàgbọ́ rẹ ró kí ọjọ́ ìpọ́njú pàápàá tó dé. Nínú ìwé Júdà orí ìkíní ẹsẹ̀ 20, ó sọ pé ó yẹ kí o gbé ìgbàgbọ́ rẹ ró nípa gbígba àdúrà nínú ẹ̀mí mímọ́. Rí i dájú pé ò ń gbàdúrà nínú ẹ̀mí mímọ́ lójoojúmọ́
Kódà gbàdúrà nínú ẹ̀mí ní gbogbo ìṣẹ́jú, torí ọ̀nà tí o lè gbà láti gbàdúrà ní àìsinmi àti ní àìsàárẹ̀ nìyẹn, gẹ́gẹ́ bí a ti pàṣẹ nínú ìwé Tẹsalóníkà kìíní orí 5 ẹsẹ̀ 17. Ìgbàgbọ́ tún máa ń wá nípa gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, gẹ́gẹ́ bí a ti rí nínú ìwé Róòmù orí 10 ẹsẹ̀ 17. Tí o bá fẹ́ kí ìgbàgbọ́ rẹ dàgbà, o gbọ́dọ̀ rí dájú pé ò ń ka Bíbélì rẹ lójoojúmọ́. Bákan náà, rí dájú pé ò ń gbọ́ àwọn ìwàásù láti ẹnu àwọn ìránṣẹ́ Ọlọ́run tòótọ́ lójoojúmọ́. Èyí yóò túbọ̀ ran ìgbàgbọ́ rẹ lọ́wọ́ láti dàgbà sókè. Ọ̀nà tó kẹ́yìn ni nípa èyí tí ìgbàgbọ́ rẹ lè fi dàgbà ni nípa ìdánwò, gẹ́gẹ́ bí Bíbélì ṣe sọ nínú ìwé Pétérù kìíní orí 1 ẹsẹ̀ 7. Bí ó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ àwọn Kìrìsìtẹ́nì kò fẹ́ kojú ìpèníjà yìí o, Bíbélì sọ pé kí a ka gbogbo rẹ̀ sí ayọ̀ nígbà tí a bá ń dán wa wò, nítorí yóò ràn wá lọ́wọ́ láti di pípé nínú Kristi o. Yóò ràn wá lọ́wọ́ láti di pípé nínú Kristi. Ìwé Jákọ́bù orí 1 ẹsẹ̀ 2 dé 9. Kókó ọ̀rọ̀: gbé ìgbàgbọ́ rẹ lé, rò ó kí o lè pa iná ọfà ẹni ibi nì. Gbé ìgbàgbọ́ rẹ ró, gbé ìgbàgbọ́ rẹ ró kí o lè pa iná ọfà ẹni ibi nì. Ẹ jẹ́ á sọ pé bàbá mi, Ọlọ́run mi ò, fún mi ní oore ọ̀fẹ́ láti gbé ìgbàgbọ́ mi ró kí n lè pa iná ọfà ẹni ibi nì. Àpáta ìgbàgbọ́ ti inú mi, fún mi ní oore ọ̀fẹ́ láti gbé ró, láti ní ìgbàgbọ́ púpọ̀ kí n lè ṣí òkè nídìí, kí n lè pàṣẹ fún òkè kó sì dì, kí ó sì rí bẹ́ẹ̀. Olúwa fún mi ní oore ọ̀fẹ́, Ọlọ́run yóò sì yọ̀ǹda oore ọ̀fẹ́ fún wa ní orúkọ Jésù. Olúwabùkọ́lá Ayako ni orúkọ mi o. Ẹ máa bá mi like, ẹ máa comment, kẹ́ ẹ dẹ̀ máa bá mi send ẹ̀ sáwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Olúwa yóò bùkún fún yín o. Ìpàdé wa bí oyin. Ó dàbọ̀.